ẹ gbà wá ní ẹ gbà àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ sunna ní mara àtàwọn afáwà ayakunla farakala. Méjì la béèrè fún wa. Bẹ́ẹ̀ ayakunla. Àwọn afá ẹgbẹ́ mi àbí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Tọ́ àwọn akẹ́kọ̀ọ́ lálákọ̀ọ́kọ́ àtàwọn afá. Akẹ́kọ̀ọ́ kò sí nǹkan kan táyé fákẹ́kọ̀ọ́ ju pé wàsíyà Ànábì wa alayhi salatu wassalam òun náà ni pé sallallahu alaihi wasallam man yuridillahu bihi khayran falyufaqqihhu fid-din man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din. Gbogbo ẹnikẹ́ni tí Olúwa bá fẹ́ ṣe oore ó ní khayran ó sì nákìrà rẹ̀ a máa lọ nákìrà ní èdè kí ọ bọ́sọ̀ kúrò ní ara rẹ̀ márífà ọ̀fà sọ sí lára. Àní man yuridillahu bihi khayran ẹnikẹ́ni tí Olúwa bá fẹ́ ṣe oore tẹ́ẹ̀ máa bó ṣe tóbi tó tẹ́ẹ̀ sì máa bó ṣe gùn tó tẹ́ẹ̀ sì máa bí ó ṣe ní tán tó tẹ́ẹ̀ sì lè máa lè ṣàpèjúwe bí ó ṣe rí. Kí ni nǹkan náà tí ó fún yufaqqihhu fid-din yóò sì lẹ́yìn tí wọ́n máa gbàgbọ́ yẹ́sì. Sọ́n fẹ́ orí máa tẹ̀síwájú ní ọmọ tán wà má jẹ́ ọ̀rẹ́ ọ̀. So yufaqqihhu l'Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé yu'allimuhu ó fi yá pé fíkíhù yẹn makrunun bil amal ọ gbọ́dọ̀ ṣiṣẹ́ ni ẹni pé tó bá ti di pé nǹkan mọ̀ yẹn tó sì ń lò màbọ̀ Olúwa gbèrò rere pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nǹkan mọ̀ ò lò ma yuridullahu bika al-khayr bal sharr yufaqqihhu fid-din fíkíhù ni kéèyàn mà kó sì lò. So nàṣíhà fún akẹ́kọ̀ọ́ mímọ̀ ni kó lò mọ́ ẹ̀ máa kọ́ lọ má sì bí àwọn ẹlẹ́gbẹ́ kan tí wọ́n ní tí màbá ní máa pọ̀ jù bẹ́ẹ̀ náà ni ìṣó ṣe lòótọ́ tẹ́ mà àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ ká má bá yín sọ lórí kí ẹ pé lẹ́kítọ̀ mi mo wà ní ìṣe ń bo lójú fún yín ní ìṣe ìmọ̀ ẹ̀yìn ní ìṣe bọ́yá ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ tọ̀ àwọn ọ̀bẹ bá ti mọ̀ tó bẹ́ẹ̀ lè ṣó ṣe lù ọ̀tọ̀ lóbi náà ṣe àkásà ṣẹ̀rú òfin Ọlọ́run ṣùgbọ́n máa tẹ̀síwájú nínú màmájì òṣù ẹ̀ máa lọ ṣùgbọ́n máa lò tó bá ti ń kọ́ tó ń lò tó bẹ́ẹ̀ ni wọ́n ti máa gbà pé tí wọ́n bá ní sọ Ọlọ́run sí dáadáa fún ọmọ pé èmi gan ni mo ní dáadáa jù láyé máa sọ bẹ́ẹ̀ so mẹ́jọ ọ̀rẹ́ ọ̀ máa bá lọ bá wọn tó bá ti ń bá lọ bá wọn pẹ̀lú ògùn Ọlọ́run ó dìbì tán lọ ṣùgbọ́n o alayka bil adab alayka bil ìwà adab àwọn onímọ̀ àwọn sábà máa fi báàbù yẹn síwájú mọ̀ Sahih Bukhari ọba ń bẹ ó tún kọ tírà Kitabul Adabil Mufrad ìwà tá a bá ní wà ìwà pẹ̀lú Ọlọ́run ìwà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam tàbá ti láàrín àwọn sàbí rẹ̀ tí wọ́n bẹ̀ ìwà pẹ̀lú àwọn onímọ̀ ìwà pẹ̀lú tírà mọ́sẹ̀nu yọmọyàmá sí tí ó tí ẹ̀kọ́ máa sẹ̀nu dá sí kọjú máa sí àtàwọn afárá máa sọ fún àtàbá ń sọ̀rọ̀ ní pé kò tí kàn ẹ̀yìn ọ̀kàn yìí àwọn tẹ́lẹ̀ kàn àwọn làgbà ẹ̀yin ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ẹ máa kọ́ ǹtún tí àwa náà ń gbà wà bí ìmọ̀lá ń kọ́ àwọn àfáà wa ní ń dá síwé léhùn so àwọn nǹkan kan wà títí sí pé tó wà ẹlùmí tó jẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sáṣẹ ní ẹ̀bá yìí wọ́n dà sí rárá tó bá dá sí ó kò bá rẹ̀ ó ní débi tó ń lọ torí pé gbogbo àwọn tó gba ìmọ̀ lọ́dọ̀ wọn ó rìn gẹ́gẹ́ bí ẹni bú padà ó ní lè gba ìmọ̀ mọ́ lọ́wọ́ bá bọ́ sí road close ó ní ráyè lọ́mọ so ká lo adab pẹ̀lú gbogbo àwọn tá a dárúkọ pẹ̀lú Ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú òjíṣẹ́ sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn onímọ̀ pàápàá jùlọ pẹ̀lú mọ̀gá ẹni mẹ́wàá pípò láti lo adab pẹ̀lú mọ̀ ó ní píkọ́ máa bẹ̀rẹ̀ mọ́ níbi tó ti yẹ kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó tí máa rọ̀ àwọn náà wáwí Sahih Bukhari náà lọ́ka ó lo adab pẹ̀lú mọ̀ yóò sì ọ́ léṣe èèyàn ní ẹ́dẹ́ẹ̀kì orí fífọ́ kékeré ó lọ mú oògùn tí wọ́n fi máa wo ẹlọ́dẹ orí ọlọ́ọ̀lù ẹni tó dẹ orí ń dà láyàn pé ẹlọ́dẹ orí tí ẹ ti kọjá ẹni tó rí ń fọ́ yọ yí wọn náà lórí padà ó lò ádàbò pẹ̀lú mà kó gbé ibi tí wọ́n ti gbé tí èèyàn bá ti gbé ibi tí wọ́n ti gbé yóò yí lọ́wọ́ ẹ ń bá ń kọ́ míì tí ń kọ́ ìmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké tí tọ́lọ́run ti bá wa dá wọn padà nísìn tí ń lọ kọ́ ní tí ọ̀yẹ kọ́ máa kọ́ tó yẹ kọ́kọ́ kẹ́yìn tó yẹ kọ́ mọ̀ kẹ́yìn tó bá lọ́ọ́ fi bẹ̀rẹ̀ yóò yí lọ́wọ́ lẹ́yìn máa rọ́pọ̀lọpọ̀ tí fi ń lẹ́yìn bí wọ́n sì ń tákìtì báyìí wọ́n ń tákìtì báyìí mọ̀ Ọlọ́run bá la ọmọ yìí mọ́jọ́ tákìtì kù Ọlọ́run á ti máa là mí inú wọn ìní òsì ní láàbí ó ti máa tákìtì ẹ̀ lánìyẹn ṣùgbọ́n kò ní rí mọ̀ǹgà